iléeṣẹ́ ọlọ́run má jẹ́ kó parẹ́ ọlọ́run bá ṣàlékún sí i gbogbo ohun tá a gbọ́ látẹnu àwọn bàbá lẹ́nu ọlọ́run bá wa fàṣẹ sí i gbogbo ohun tá a sọ ń bí lẹ́nu ọlọ́run dákun bá wa fàṣẹ sí i ọlọ́run dákun má jẹ́ kí bí ó dá fẹ́rò má jẹ́ ó dá fún èèyàn wọ ọlọ́run bàbá wa darí èèyàn síbí bá wa darí èrò síbí lára èrò láti rí èèyàn ọlọ́run má jẹ́ bí ó dá o má jẹ́ àfi bí pìtàn o ọlọ́run dákun wọlé àná Muhammad àbò rẹ ọlọ́run gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ ń bí ọlọ́run mọ fàbọ ọlọ́run bò ó bẹ́ẹ̀ látòrí ọ̀gá iléeṣẹ́ ọlọ́run má jẹ́ àgbọ́kú ẹ̀ lójijì ọlọ́run má jẹ́ ó ṣàìsàn o ó dààmú rẹ o bàbá wa àgbà ọlọ́run bá ṣe àlékún ẹ̀mí o kí ni tán ní kí n sí ẹ forí kí mi torí tàná Muhammad mo àwọ́ọ̀dù ẹ̀ fún bàbá nítorí àwọn ni olóríire lẹ́nu púpọ̀ lè mọ̀ àwọn ni ọlọ́run lò ọlọ́run bá ti tò yẹn máa lálùbáríkà yẹn èèyàn náà ó lálùbáríkà so bàbá ẹ kú àṣeyọrí lórí Ismaila o olùkọ́ lọ́dọ̀ ọlọ́run pé lẹ́nìí kì í ṣe pé wá pàdé ẹ̀ ní police station ó so oríire lẹ́wọ́ bá sí ẹ̀yin náà ní oríire mi kò ní dìbàjẹ́ o àwọn tó kù náà lójú ẹ̀mí ọlọ́run ajẹ́ ká tó so oríire òun náà tó so oríire kò ní lọ ẹ̀yìn bismillah. Bàbá wa olùlọ àwọn náà máa ṣí ìkan kí bàbá wa bàbá àlùbáríkà káwọn wá káwọn fi wútúbà kí wọ́n fi lé kí wọ́n fi lé. Allah akbar Allah akbar ẹgbọ́n lọ tóbi Allahu akbar kabira alhamdulillah baba olùlọ ẹ̀yin ló kù báyìí.